Yípadà yèyé dára kówé ni mò ń jẹ́ kó. Ẹ má bínú àwọn ìwọ̀nba tẹ́ gbọ́, mo kàn fẹ́ kẹ́ gbóhùn bàbá Olóòtú ni Kọ́lá Olóòtú ọmọ àdábánijà. Igbógan Igbóṣà ọmọ ṣágúnṣágún ọmọ ṣágúnṣágún májà ó ṣàmì gidigba gbogbogbò. Inú mi dùn ní àsìkò yìí májà ó ṣá wípé ní àsìkò yìí wọn ò máa rántí yín nínú sàárè wípé kàsà kálọ́mọkùnrin yìí wà láyé ni Ọlọ́run jẹ́ ká rí kí ti yín ó rí bẹ́ẹ̀ tí tèmi ò rí bẹ́ẹ̀ tí gbogbo wa ò rí bẹ́ẹ̀ mo bá yín yọ̀ kó ṣàìkú oríire. Bàbá Kọ́lá Olóòtú ọmọ àdábánijà mo kí yín ó ṣe dáadáa lẹ́wà sà ẹ kúṣẹ́. Èyí tó tún ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yìí ó lẹ́tìkẹ́ ní o bàbá ó ga. Tó bá rí bẹ́ẹ̀ President Bọ́lá Tinubu wọ́n láwọn àtìláwí àwọn ajínigbé agbénipa wọ́n náà ti take over Ọ̀yọ́ State. Governor Makinde second term ẹ̀rẹ́ wọ́n ní àwọn ará bí wọ́n ti fẹ́ gba Ọ̀yọ́ State mọ́ yín lọ́wọ́. Ẹ jọ̀ọ́ gbogbo Ọ̀yọ́ látòkè torí mo mọ ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ máa ń fọ́nu lórí social media. Ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmádé ọmọ Àtìbá ẹnu pọ̀. Ẹ má bínú gbogbo nǹkan dára lè máa ń take personal. Ṣé eléyìí tí bàbá Kọ́lá Olóòtú fi gbé ta yìí bàbá Kọ́lá Olóòtú ẹ má bínú mi fi yín rẹ́rìn o bàbá ṣe bọ́mọ Ọ̀yọ́ ni yín ẹni kan gbà yín wọ́n ti fẹ́ kó Ìsẹ́yìn lọ bọ́yẹ ń jí wọn gbé náà pa wọ́n ẹni ìdí Ìgbòho. Bàbá Kọ́lá Olóòtú bàbá Kọ́lá Olóòtú èyí ò dáa o kò dáa o ìláìkí ẹ o bàbá ṣé ẹ ti gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ilẹ̀ ṣìbọ́ síta nígbà tí Dúpẹ́ rán àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ náà àìmọṣẹ́ kọ́ ọmọ orogun wọn torí bomi gbígbóná tó lọ ajáàkì amúlùdùn nìbàdàn bàbá ẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ ti ẹnu Ìgbòho bóyá òun ni àbó nǹkan ibẹ̀ kan mọ̀ lọ. Bàbá Kọ́lá Olóòtú èdè tẹ́ pè nígbà náà ẹ máa sọ gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ yẹn èèyàn mi. Bàbá Kọ́lá Olóòtú èwo ni ká gbàgbọ́ nínú ọ̀rọ̀ yín ẹ ṣàánú abiyamọ ẹ sì iye Sunday Igboho ó mà níyà àlèsì ẹrọ ti yá ẹ̀ mọ́ lára sà. Kò yé mi ẹ̀yin lẹ advice ẹ̀ ẹni Sunday Igboho at least ẹ̀mẹ́ta lẹ pé ẹ sì mọ ìtumọ̀ gbogbo alájọ́ ọmọ túmọ̀ ẹ̀ tí Yorùbá bá ti ń báyàn sọ̀rọ̀ tó di pọ́n pé ní léraléra tó jẹ́ ẹ̀mẹ́ta pé ẹ̀mélòó mo pè ẹ́ ẹ̀fà tí ẹ̀ kó gbọ́ mi ló jẹ́ bẹ́ẹ̀. Ẹni Yorùbá ò ṣe é kú fún bàbá Kọ́lá Olóòtú kò tí ì pé èmọ́ǹtì tẹ̀sọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé gbogbo ìjà tó jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lọ síbí tó ń lọ síbí tó ń lọ síbí tó ń lọ síbí ṣebí ibi ni gbogbo everybody yín fi ṣú ẹni ta ló rán níṣẹ́ rádaràdà là ń bá kiri ẹ̀yin ní kọ́kọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́ẹ̀ran àbí ìkọ́tà ẹ̀sọ́kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé òyìnbó owó ló fẹ́ gbà ṣebí popularity ló ń wá ta lálùn òmò gbogbo ò bá mọ̀ àlèsì wàá ti máa gbọ́ Ìgbòho pọ̀ létí gan-an. Ṣé ẹ mọ iye ilé tó wà lọ́wọ́ ẹ̀ tí ò ń ṣe ilé jẹ̀gúrẹ́dí ilé tó le kókó ṣé mọ iye business tẹ́ni ẹlẹ́ni níní tẹ́ bá sọ pé torí owó bọ̀ èèyàn ó gbé ilé sílẹ̀ ó gbé gbogbo nǹkan sílẹ̀ ó wá ní sẹ́ Ìgbòho ó lóun òun dìde fún ìran tó bá jẹ́ pé Yorùbá láròjinlẹ̀ ni wípé ilé ayé yìí ò lọ bí ọ̀pá àbọ̀ iṣẹ́ ló yẹ pé tí ẹ rí irú ènìyàn bẹ́ẹ̀ yẹn tó fara ẹ̀ kalẹ̀ nínú
gbogbo ọmọ Yorùbá pátápátá níbi tílẹ̀ Yorùbá mọ́dé lónìí ṣe ló yẹ kẹ́ máa bọ́ irọ́ èyí yẹn gan-an òun lè fẹ́ fi kó fá nítorí ènìyàn kan bàbá Kọ́lá Olóòtú Tinubu lèmi rò pé ó yẹ kẹ́ pè lórí ọ̀rọ̀ yìí owó náà ní ti Ìgbòho tẹ́ ń pè ṣé Ìgbòho ni president Nàìjíríà ni mi láìkì ẹ̀ o ṣé Ìgbòho ni governor Ọ̀yọ́ state ṣé ẹ̀ morúkọ Mákindé àti ẹ̀gbọ́pẹ́ pé Mákindé ṣebí Mákindé ẹ wo ẹ má tí ìjà tútù kùtù o àbí kí ni mo ti ẹ̀ sọ bàbá Kọ́lá ẹ dúró. Májà Sọ́lá o Sunday Igboho etí rẹ mélòó tó rò lè má wo ètò ni Yorùbá ò ṣe é kú fún o ìtí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún ọjà nìkan ó ti olùbáàbò àyà o Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ o. Ibi tí mo nídìí nìyẹn ẹjọ́ ayé yín ò ní bàjẹ́ yìí tẹ́ bá rí fídíò yìí ẹ kàn bá mi share kó dé ọ̀dọ̀ bàbá Kọ́lá Olóòtú kò ìpóṣù kan tẹ́ ẹ ṣe o àbí mo parọ́ ni ẹ jẹ́ ń lọ owó déètì May end yìí mà ní on 38 May 38 òun lẹ ṣe today is what 19 20 days péré ẹ̀yin ní àárín 20 days ẹni Májà Sọ́lá o Májà Sọ́lá o Májà Sọ́lá o ṣó ń gbọ́ mi Yorùbá ò ṣe é kú fún ṣe mọ̀ pẹ́yìn náà wà lára Yorùbá ẹ ṣe kú fún nìyẹn òótọ́ sì lẹ́sọ wàláì mo láìkì ọ̀rọ̀ yẹn òótọ́ pọ́nbélé lẹ́sọ bàbá Kọ́lá Olóòtú Yàsín Yorùbá ò ṣe é kú fún gbogbo wa láti jọ mọ̀ wípé kí ni o Yorùbá ò ṣe é kú fún. Kí ló dé tó ṣe jẹ́ Májà Sọ́lá bàbá Kọ́lá Olóòtú lẹ́ ń pè tẹni kó wá wọ́n ti pa wọ́n lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ní Ìsẹ̀yìn ó ti tọ́jọ́ mẹ́ta èyí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n tí tẹ́mi ti gbọ́ ariwo ilé ìtapa léraléra tá a fàyàrọ́ tá a náwó tá a ná gbogbo ẹ̀ síbẹ̀ tá a lọ ń protect gbogbo àwọn èèyàn káàkiri kí lẹ́yìn ọmọ Yorùbá fi sọ Yorùbá nation ẹ láwa ni màjàǹdùkú aláìníṣẹ́ ni wá àmọ́ nǹkan tá a fẹ́ à ń kúrú à ń bú gbá à ń sọ̀rọ̀ sáwo bàbá Kọ́lá Olóòtú ṣe rí ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé dúró ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ ṣọ́ra yín o àsìkò táwọn ẹ̀yẹ lọ ṣọ́ra yín gan ni ẹ lọ ṣọ́ ara yín àtàgbàlagbà tọmọdé àtọba àtìjòyè yín lórí ọ̀rọ̀ Májà ẹ lọ ṣọ́ra yín gan ni tọmọkùnrin yẹn bá tún sọ̀rọ̀ ẹ ló tún ti sọ̀rọ̀ sí yín ẹnu ẹ̀ òun la ṣì ń ṣe lọ́wọ́ Ìgbòho ṣe Tinubu ibo ni Ìgbòho ti ṣe Tinubu tí Ìgbòho bá sọ̀rọ̀ tó ní gbogbo ẹ̀yin politicians ó lè ní gbogbo yín wọ́n máa rọ yín níbọn lẹ́yìn ọ̀run ṣé ó dárúkọ Tinubu personally bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣé Ìgbòho ni ẹni tó ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ sí Tinubu a ò tí ì rí ọ̀pọ̀lọpọ̀ tán lórúkọ tó lọ káàkiri lágbàáyé tó jẹ́ pípọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń yakayama tán ya ojú Tinubu gbogbo yín sì mọ̀ òtítọ́ ẹ̀yin ọmọ Yorùbá mélòó lẹ lọ́ọ̀fù Tinubu ẹ̀yin tẹ́ wá sunkún lẹ́ni tẹ́ bá ní nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹ ṣe ṣùgbọ́n ẹ má torí pé fẹ́ jajá kẹ́ ẹ sọ ní dìgbòlugi kẹ́ wá torí pé anything kẹ́ wá súrò pé fẹ́ suppress ọmọkùnrin yẹn ẹ má gbé attitude politics wá síbi ẹ gbé dànù 2023 la wà kò sẹ́ni má kó yẹn jẹ ẹ má halẹ̀ ní anybody mọ́ ìjọ tó ti fìgbò síbẹ̀ ṣó ó sunkún wá bá yín ni ẹ ṣọ́ra yín gan-an tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ straight bọ̀ kí Ìgbòho ó ṣèyàn kan ó bú èèyàn kan ṣé Ìgbòho ló kọ́kọ́ sọ̀rọ̀ sí Tinubu gbogbo mo tún wá bí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tá ẹ̀ ṣe kínní èèyàn mélòó nu yín ló really love Tinubu even to this very moment pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe lórí kínní bẹ̀ ìyẹn kọ́ nìkan bàbá Kọ́lá Olóòtú ẹni Májà Sọ́lá o má tútù play ẹni Yorùbá ò ṣe é kú fún ìyẹn ní 38th of May today is 19th of June ẹni Májà Sọ́lá o Ìsẹ́yìn ní ìdí ẹ
wọ́n ti pa wọ́n tán bàbá a máa gbọ́ story late Professor Pella interview lẹ́yìn interview tẹ́ ṣe fún wọn ṣé mo pẹ́ tí interview Ìgbòho náà rí tẹ́ ń béèrè kí ni àṣírí agbára ẹ̀ kò sì pẹ́ kò jìnnà wọ́n lọ bọ́ọ̀sì ilé ẹ̀ èmi ò sọ pé yín ni o ẹ jọ̀ọ́ a kò fẹ́ bẹ̀ yín bí tẹ́lẹ̀ abadé ẹ fi orúkọ Ìgbòho sílẹ̀ o ẹ rọra sí mi agbájá tẹ́ ẹ bá fẹ́ ní views wọ́n ti mọ̀ yín ẹ fi Ìgbòho lẹ̀ Ìgbòho tẹ́ gbogbo yín ti àbádàn láti ìgbà wo gbogbo yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sunkún òfò àtàdánù tẹ́ sákiri tẹ́ wá ṣe bí ìyanre lónìí lórí Ìgbòho ṣé the same Ìgbòho tẹ́ ní kọ́ lọ kàn mọ́gi Ìgbòho tẹ́ ní kọ́ lọ pamọ́lé Ìgbòho tẹ́ ló ń disturb ilẹ̀ Yorùbá Ìgbòho tẹ́ ní ẹ̀ràn níṣẹ́ Ìgbòho yẹn lẹ tó wá nídìí nísìn àti wípé gangan náà mo ní sẹ́ bàbá Kọ́lá Olóòtú kí ló dé tó ṣe jẹ́ Ìgbòho arúgbó Ìgbòho lẹ́mú banu ṣé Ìgbòho ni gómìnà òun ni Mákindé ariwo Mákindé mo rò pé yẹ kẹ́ máa pa tẹ́ bá wá pariwo Mákindé tán kẹ́ wá fi ti Gàníyù Ìgè Adams kẹ́ fi tì lẹ́gbẹ̀ẹ́ òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun ilẹ̀ Yorùbá tẹ́ bá ti ń pariwo Bọ́lá Ahmed Tinubu òun ni pírẹsidẹ́ǹtì tí gbogbo yín dìbò fún tẹ́ ní kí Ìgbòho kó ẹ̀ràn níṣẹ́ kó kọ́kọ́ lọ sinmi náà torí ẹ̀pẹ̀dẹ̀ kan láàrin yẹn ẹni Ìgbòho sọ wípé òun fẹ́ kó jẹ́ pé Yorùbá land ní kíní kan Yorùbá ti wà ńbẹ̀ Ìgbòho sọ wípé òun bọ́ síta wípé kí wọ́n gbé ìjọba fún Yorùbá ó ní a fẹ́ gba Yorùbá nation ẹ má máa mú ọ̀rọ̀ àwa tá a jọmọ̀ ọ̀rọ̀ gbọ́ wà gan ni kò sí ọjọ́ tí Ìgbòho sọ pé ìjọba Nàìjíríà o àwọn fẹ́ ó dìgbà tí ọmọ Yorùbá bá become president kò ẹ́fà sọ ó ní a fẹ́ gba Yorùbá nation Professor Banji Akíntóyè tó jẹ́ leader wa nínú Yorùbá nation àìmọye ìgbà náà sọ pé Bọ́lá Tinubu fi ọ̀rọ̀ Nàìjíríà sílẹ̀ ilẹ̀ Yorùbá nídẹ̀ padà wálé wá support àwọn èèyàn ẹ̀ ká dá dúró tó o bá become first president of Yorùbá nation inú wa dùn bàbá sì ti gbé yẹ̀wò èyí tó rò èpo wọn láìkì bẹ́ẹ̀ èyí tó láìkì náà dẹ̀ ti ṣe yẹn ṣùgbọ́n kẹ́ wá máa try pé torí Ìgbòho fẹ́ kó jẹ́ Yorùbá ló máa di president ó ti wà ńbẹ̀ kó ṣe kinní kan tú dànù kò síbi tó ti sọ bẹ́ẹ̀ ẹ má máa yí ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú ẹ má jẹ́ kó dì kọ́ta máa jókòó sórí màtá yín tí mo máa monitor gbogbo show yín lórí ọ̀rọ̀ Ìgbòho máa bá yín ṣe analysis lé lórí ẹ wà very very careful ẹ sún gan lórí ọ̀rọ̀ Ìgbòho torí àti ìgbà tí Ìgbòho ti wà tó ti kó bájú tó ti kó bá mú a ò rí ọjọ́ kọ̀ọ̀kẹ́ bọ́ síta kẹ́ solicit fọ́mọkùnrin yẹn gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ọ̀tẹ̀lẹ̀ ń bọ́ ọmọ yẹn ṣe gbogbo ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ Ìbàdàn mélòó nínú yín lẹ rò wípé òkè káti ẹ̀ wá wọ ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí ìdí ọmọ ẹlòmíì kò ṣáà ṣe pé fámìlì ẹ̀ ló jà fún gbogbo ilẹ̀ Yorùbá ló jà fún ọmọ wá sí ní a ò lè dáadáa mélòó nínú yín ló jẹ́ blogger tẹ solicit fún àṣàgà ẹ̀yin ọmọ Ìbàdàn yìí ni nígbà tí wọ́n lọ bọ́ọ̀sì ilé ẹ̀ lọ́jọ́ sí ẹ̀yin ọmọ Ìbàdàn náà lẹ bẹ́gì ìjà bọ́ síta hìgbì pẹ̀lọ́jọ́ orí tẹ́lẹ̀ wàágùn yọ lẹ́nu wọn tán kò nílé agbára ó ti kán lẹ́sẹ̀ ó rẹ fọ́ọ̀sì kí ni gbogbo ìdẹ̀tí àánú yẹn títí dè ní iná tí lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ kan lẹ́nu tẹ́ ẹ lè fi ṣàtúnṣe ìbàjẹ́ tẹ́ ti ṣe ọ̀rọ̀ tẹ́ ti sọ àsọdánù agídí orí burúkú yẹn náà lẹ́yìn máa lò mo máa wé pé àwọn wo ló ń bá mi lísì sí yẹn ṣùgbọ́n irú àwọn nǹkan táwọn ènìyàn fẹ́ gbọ́ náà sọ yẹn ìyẹn òde mátà lọ́dọ̀ ti tèmi òtítọ́ lèmi máa sọ mo ní bàbá Kọ́lá Olóòtú láti ìgbà tí Ìgbòho ti kó bájú kó bá mú mélòó lẹ́tí sọ̀rọ̀ ẹ̀ dáadáa lórí show yín pé ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́tí pé àkíyèsí àwọn ọba àgbààgbà ilẹ̀ Yorùbá pé ẹ̀sìn ń wo Sunday Adéyẹmọ níran ẹ tún ti wélé tẹ́fẹ́ fi ṣe sacrifice Ìgbòho kì í ṣe ẹran ẹ̀yin ọmọ Yorùbá Ìgbòho ẹ ti gbìyànjú ẹ̀ bẹ́yìn ọmọ Yorùbá ṣe tẹ́ṣe máa ń ṣe nìyẹn ó ti di ìwà yín ó ti dàṣà yín ó dẹ̀ ti mọ́ wọn lára o má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má gbọ́kànlé wọn o wọn ò dáa ṣe rí attitude politics tẹ́ fẹ́ wá play pẹ̀lú Ìgbòho ẹ bẹ́kùn àwa kan ní bùbá tẹ́ ẹ bá mọ̀ wípé nídìí nǹkan láti ṣe ẹ jẹ́ calm down kẹ́ jẹ́ kájọ ṣe normal ẹ jẹ́ kájọ ṣe normal bọ̀ pé ẹ rò pé ẹ ní agbára kan ẹ ní power kan tó rí kiri kan ẹ wá máa ró ọ̀rọ̀ tí ò kan Ìgbòho mọ́ lẹ́sẹ̀ Ìgbòho yàgbà ìwọ náà sọ wípé o ṣẹ̀ kan lè ṣe kinní kan ẹ kórí burúkú lọ Ìgbòho ṣẹ̀ ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ní abẹ́ òfin náà bàbá Kọ́lá Olóòtú tí ò bá ti wá lọ́wọ́ kan míì nínú gbogbo ọmọ Yorùbá à ń fàsìkò yìí sọ fún yín Yorùbá nation à ń fi àsìkò yìí sọ fún yín bàbá Kọ́lá Olóòtú
ẹja ìkànnà yín lẹ́yìn Ìgbòho èmi ò ní kẹ́ má sọ̀rọ̀ ẹ̀ o ṣùgbọ́n kẹ́ pè sí nǹkan tẹ́ ti wọ́n ẹ̀ pé kó má já sí mọ́ bẹ́ẹ̀ ṣe ń dẹ páńpẹ́ kiri páńpẹ́ ẹtí èwo páńpẹ́ yín ò lè jẹ ẹfẹ́lẹ́ yìí o bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká tútùkùtù jù báyìí lọ bàbá Kọ́lá Olóòtú ẹ lọ fi ti yín ṣe ti yín o ẹ fi Ìgbòho lọ́rùn sílẹ̀ èmi ò dẹ̀ ní kẹ́ má torí ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ fọ́nì gan ìsìn lẹ máa bẹ̀rẹ̀ sí ní pera yín tẹ́ máa lọ máa sọ pé ẹ lọ sọ fún kíní kan ẹ lọ sọ fún kó stop kó má sọ̀rọ̀ mọ́ kó má ṣe kíní kan ẹ kọ́ bó ṣe ṣe yín lọ ẹ jẹ́ tún rán yín létí bàbá Kọ́lá Olóòtú ó yá tún wá gbọ́ lẹ́ẹ̀kan sí i. Májà sọ́lá o Sunday Igboho etí rẹ mélòó tó rò lè má wo ètò ni Yorùbá ò ṣe é kú fún o ìtí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún. nígbà tẹ́yìn mọ̀ wípé Yorùbá ò ṣe é kú fún May 38th ó lẹ ìṣe today is what today is 19 20 days after ẹ ti ń pe májàsọ́lá kó wá bá yín jà ní Ìsẹ̀yìn ẹ̀yin lẹ ń dífá fúyẹ́ gẹ́gẹ́ fáyán ẹ̀yin lẹ ti ṣùgbọ́n àrẹ̀nà kò fẹ́ dìyẹ ẹ wá fẹ́ wà ẹ ti lọ́jọ́ yìí láti fọwọ́ dẹ páńpẹ́ sílẹ̀ fún again àbí ẹ̀yin ará Ìbàdàn ojúgbà mi ti fún yín ojúgbà mi ti fún yín ṣé bẹ́ẹ̀ ṣe rí lélẹ̀ wọ́n ní Ọ̀yọ́ ayọ́mọ lẹ̀ bí ọ̀bọ ìgbà tí Ìgbòho jàjà gbogbo ilẹ̀ Yorùbá tí wàhálà dé ṣé ẹ̀ yọ ọ́lẹ̀ ṣé ẹ̀ sọ pé ẹ̀ rán níṣẹ́ ṣé bàbá lẹ́tà Aláàfin ò sọ pé òun ò rán níṣẹ́ kan tó jáde láyé wọ́n sọ bẹ́ẹ̀ àbọ̀n sọ bẹ́ẹ̀ ṣé Mákindé di tó fi gbé tí Ìgbòho fi dè ní ṣé ipa wo ṣé Mákindé ṣó ṣe bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho ṣó sọ̀rọ̀ lé lórí ipa wo ló kó kí ló ṣe nothing how come tó ṣe wá jẹ́ pé nísìnyí lẹ wá ń bẹ lẹ wá pé májàtẹ́lá Igbo wọ́n pààyàn ní Ìsẹ̀yìn ẹ̀yọ àsìkò yìí ni ó yẹ kẹ́ máa lẹ́rí alẹ́ sí pé nílò àwọn ọmọ líle nílẹ̀ Yorùbá ọmọ líle pọ̀ nílẹ̀ Yorùbá bàbá Kọ́lá Olóòtú ìkọlẹ̀ ń bàpò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Kọ́lá Olóòtú bàbá ṣe pọ̀ sí lárí ara ọmọ líle náà ni àbí kò ń ṣe ọmọ líle ni ọmọ líle ni ẹ lè pè wọ́n náà ẹjọ́ ń rò láàrin ara yín ni ẹ pè MC kó bá yín pé Sego torí MC ìyẹn Yoruwood ti finish yẹn ẹ pè Sego jàre Sego sì lè ọmọ líle lòun ṣẹrẹ MC tiẹ̀ fà ìyẹn láìkí fíìmù kan máa pariwo ẹ̀ kiri nǹkan tó fẹ́ nìyẹn Yoruwood ní ti ìyẹn acting ni tẹ́ ẹ bá nídìí ọmọ líle míì ẹ pè Sego lẹ́yìn Sego ẹ̀ mà àwọn tó kù tẹ́ máa pè ẹ pọ̀ sí lárí náà ṣe bẹ́ẹ̀ láyà Àgbẹ̀kọ̀yà wà bẹ́ẹ̀ mi ìmàrírí eléyìí ẹ dúró ẹ dárúkọ OPC yìí láìkí ẹrù bàbá Kọ́lá Olóòtú ó dẹ̀ kan ti gbéṣẹ́ fún yín lórí ọ̀rọ̀ Ìgbòho àbí wọ́n tún ti gbéṣẹ́ míì fún yín ẹ lè jẹ́ lórí eléyìí tẹ́ ẹ bá try anything tí ẹ bá try anything bàbá Kọ́lá Olóòtú tẹ́ ẹ bá try anything ni mo sọ fún yín this time around tẹ́ ẹ bá lọ sọ nǹkan tí kò yẹ kẹ́ sọ lórí ọ̀rọ̀ Ìgbòho just like ìgbà tẹ interview ẹ tẹ lọ ń bèrè kí láṣìírí agbára ẹ tí ẹ̀yin tẹ pera yín lágbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ ò mọ ohun tó yẹ kẹ́ máa bèrè ní gbàgede ní gbangba tẹ bá sọ wípé anything ẹ̀yin lẹ tó fẹ́ gbàbọdè mí tí ẹ nífẹ̀ẹ́ mo bára ṣe ń kan everybody bàbá ẹ má ẹ̀kan wá fún yín o ẹ má ẹ̀ka wá fún yín o àwa ta forí lakú ta dúró tí Ìgbòho nígbà tí gbogbo yín sá lọ tẹ ṣán lọ bí ẹyẹ tẹ́ sọ di ọmọ tí ẹ nídìí mọ́ ẹ tánú kò wúlò ó tún ti wá di pé sìn agbára yín ò ká mọ́ ìgbà yẹn lẹ tún rántí ẹ lọ wábí gbà kí gbogbo yín lọ wábí sún síkẹ lọ ọgbẹ́ kan tó rù yín lọ dìndìn ẹ jọ gan kí láti ẹ sọ ẹ̀yin ará Ìsẹ̀yìn ẹ wá ń bí mo láwọn èèyàn pàtàkì ń bẹ ṣé kò sọba nísẹ̀yìn ni ṣé kò sí kábíyèsí nísẹ̀yìn ni ṣe bí ibẹ̀ ni tíra parí sí yàtọ̀ fún Ìlọrin àfáà sùn lọ bẹrẹbẹ tíra sì ń bẹ gbogbo yín tẹ́ máa wá ṣe àfáà tẹ́ máa lẹ́nu gbégbégbégbé ògùn pọ̀ tíra pọ̀ tẹ́ máa kéwú lórí kinní àsìkò tẹ́ máa fi gba ẹ̀mí ara yín là lélẹ̀ ẹ bọ́ sí ìgboro kẹ́ lọ dìfẹ́ǹdì ara yín ṣé kò sí ọkùnrin ní Ìsẹ̀yìn mọ́ ni ṣé kò sọlọ́dẹ ní Ìsẹ̀yìn mọ́ ni ṣé kò sí ọmọ Ìsẹ̀yìn tó jọkùnrin abóbìnrin lákíkanjú ni kẹ́yìn náà lọ tọ́ àyàkọ́ ká lè mọ bó ṣe easy tó ohun tí Ìgbòho ṣe kẹ́yìn náà mẹ́hùn náà bó try mẹ́hùn náà bó run náà mẹ́hùn náà know how easy it is. Ìgbòho tá a bá tún gbórúkọ Ìgbòho lẹ́nu gbogbo yín wípé wọ́n pa yín níbì kan ẹjẹ́ ọ̀pá yín àti wípé bàbá Kọ́lá Olóòtú ṣe bá mọ̀ Ọ̀yọ́ state lẹ́yìn náà ṣẹ́yìn òun ṣọkùnrin ni eléyìí
tẹ́ fi bọ́ sórí show tẹ́ fi pariwo má jà ọkùnrin bíi tẹgbẹ́ yín ṣé ló yẹ káwa máa gbọ́ nínú ìròyìn kárí lórí social media breaking news pé ẹ ti kó nǹkan wúwo kẹ́ ẹ lọ fàyàrọ̀ kẹ́ ẹ lè kẹ́yìn bó jẹ́ igi náà lẹ lè mú dání ọyá Fúlàní má kúrò zọ má pa àwọn èèyàn mi mọ́ wà lẹ́yìn àmọ̀ pẹ́ ta bíọ́bíọ́ ṣùgbọ́n tẹ́ bá tún sọ wípé má jà ẹ gbóhùn ara yín gan ni ó yá. Ọ̀jẹ̀ nìkan ó ti olùbámu wáyà o. Bàbá ṣe ti rí ọ̀rọ̀ ara yín nìyẹn o ẹ̀yin lẹ wá fẹ́ tí ìlú bá bu wáyà sìn ṣé ẹ ti gbowó ni ṣọ́ní kẹ lọ dẹ pápẹ́ fún ni torí gbogbo oríṣiríṣi géèmù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ nísìn tó bá jẹ́ ti Ìgbòho yìí ni ikú ò lè pa ayé àti ọ̀run ti pa ọwọ́ pọ̀ wọ́n sì ti parapọ̀ wọ́n ti dúró tì í àwọn abiyamọ ayé ti pọ́n títọ̀run sì ti pọ́n ẹ má tẹ̀ra yẹ ẹ má fojú àná wo Ìgbòho ẹ má tẹ̀ra yẹ o torí ṣó tẹ ṣe yìí ó dàbẹ́ nípa ti fẹ́ gbà bọ̀dẹ̀ fún ẹ sì lè rábọ̀dẹ̀ yẹn gbà lẹ́lẹ́kejì torí ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o wàá bí. Ọlọ́run ti ṣe ètí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún. Nígbà tẹ́yìn mọ̀ wípé Yorùbá ò ṣe é kú fún kí ló dé tẹ́ tún wá ní kó wá ìkan tó yìí àwọn eléyìí tó ṣe ní gbogbo yín sọ wípé òòràn iye ẹlẹ́dẹ̀ sì fi ń jẹ́ yẹn kí ló dé tẹ́yìn gangan tẹ́ bọ́ síta tẹ́ ní Yorùbá ò ṣe é kú fún ẹ̀yin yẹn lẹ tó wá ti gbé bọnu wípé kó bọ́ síta kó wá gbà ní nísẹ̀yìn ṣé kò sáláyé ọkàn nísẹ̀yìn mọ́ ni ṣé kìkìdá obìnrin ló ń gbé lọ́yọ̀ọ́ ni tí ó bá jẹ́ Ìsẹ̀yìn ẹ̀yin gbogbo Ọ̀yọ́ tóbi gan-an Ọ̀yọ́ state tóbi Ìbàdàn gbogbo ẹ lọ bẹ́rẹ́bẹ́ gbogbo ọkùnrin tí bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ ṣe ti sùn ni ṣóbìnrin ni yín ni ṣẹjọ́ nìkan lẹ mọ̀ ọ́rọ̀ ni. Ọ̀jẹ̀ nìkan ó ti olùbámu wáyà o. Just like you are doing now. Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ o. lálá mistake lẹ ṣe bẹ́ẹ̀ Yorùbá la fẹ́ kó gbòmìnira tó já sí wípé nǹkan tí Ìgbòho ariwo tó pa pé Yorùbá fẹ́ gbòmìnira ká dá dúró ká máa ṣèjọba ara wa ká má sì ní ọ̀dà Nàìjíríà nǹkan tó sọ nìyẹn tẹ́ ẹ bá wá sọ wípé Yorùbá ti jẹ lọ kò ní kankan ṣe wípé President Bola Ahmed Tinubu ó jọmọ Yorùbá ó wá become president kò mí pé nǹkan tí Ìgbòho ń jà fún òun ló ṣẹlẹ̀ nǹkan tí oníkálùkù ń jà fún ó yàtọ̀ Tinubu ń jà to become a Yorùbá person láti jẹ́ ara àwọn tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó sì ti achieve ẹ̀. Ìgbòho ń jà kí àwa ọmọ Yorùbá ká kúrò lọ́ndà Nàìjíríà ká dá dúró ká máa ṣèjọba ara wa ṣé ti rí pé ó yàtọ̀ síra wọn ẹ má gbé kọlu ra wọn o amọ̀rọ̀ gbọ́ àsìmọ̀rọ̀ ṣàlàyé jura wa lọ bàbá. Nígbà tí Ọbásanjọ́ jẹ lọ́jọ́ òní ìgbà náà làwọn àsàrídòkúbọ̀ ni wọ́n ń da Niger Delta láàmú tí wọ́n ń kógun jà Niger Delta. Bàbá Kọ́lá Olóòtú ẹ lọ tẹ Mákindé nínú ẹ yọ ọ̀dà Ìgbòho kò sí nǹkan tó kan Ìgbòho nínú gbogbo ariwo tẹ́ ẹ̀ pa yẹn ẹ lọ sinmi agbẹjá ẹ lọ pariwo Mákindé is the governor ẹ pariwo Tinubu ṣé Ìgbòho ni Tinubu ni president ni ṣé òun ni gómìnà ni bẹ́ẹ̀ bá ṣe pariwo Tinubu bẹ́ẹ̀ ni ká máa pariwo Mákindé ẹ tẹ Mákindé nínú dáadáa ilé tẹ́ ẹ̀ fi sí lọ́pọlọ ẹ kò fẹ́ wàhálà ẹ ọmọ kan kìnnìkan kò káyé mi ẹ tẹ Mákindé nínú kí ni oògùn tóun àti auxiliary tọjọ ń fà auxiliary kí ló mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ lókè Ògùn ní Ìsẹ̀yìn auxiliary àsìkò tó táriwo ẹ̀ máa gbàgbóró kan ọtí ìwọ tó jẹ́ pé okòrò gan ni ẹ̀mí èèyàn ò jámọ́ nǹkan kan lójú ẹ̀ ó mọ òun wò lẹ́ẹ̀mejì kó tó wèsì ẹ̀mí kí ló ń ṣe é wọ́n ṣe wá gbé ẹ tọ́lọ́ wá fẹ́ gbé tó wá sáṣó yẹ kó sáfúkú ni ìyẹn kan auxiliary kí ló mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí again nísìnyí Mákindé lọ get ready dáadáa orí máa ta ẹ́ gan àwọn akọ́ o látọ̀dọ̀ auxiliary ni wàá lò fẹ́ tó bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé agreement wà láàrin ẹ̀yin méjèèjì nígbà tí ok kí n sáré gbé yín débẹ̀ yín olólùfẹ́ mi ṣé ẹ mọ̀ wípé auxiliary late Ajúmọ̀bí ó fi sẹ́wọ̀n
nígbà tó ń da ìjọba ọkùnrin yẹn rú tó ń pa kúkúrú tó ń pa gúgù tó ń pa gíga tó ṣe gbogbo wàhálà yẹn ó ti mẹ́mọ̀ ìgbà tí Mákindé take over Mákindé ó free ẹ̀ ó dẹ̀ ló ní ìdè kó wá bá ẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá ẹ̀ ṣiṣẹ́ ìgbà tó ń ṣe first time tó fẹ́ ṣe tó ń múra second time ó ní agreement ìtẹ́jọ nínú gbogbo ìgbà tó fi ṣe first time gbogbo ìwà tó ń wù tó ṣẹ̀ṣẹ̀ wá notice nsìn ṣé kò wù nígbà yẹn ó ń wù kí ló dé tó ṣe sọ̀rọ̀ agreement is agreement ìgbà tó o dẹ̀ ti sọ fún òun náà ti sọ fún wípé títí tó fi máa ṣe lẹ́ẹ̀kejì tán bóun ṣe máa ṣèjọba òun lọ nìyẹn kó má sì yẹun lọ́wọ́ wò ó sì ti agree ẹ wá gba second time tán sìn ẹ wá ìjà àárín yín dàrú Mákindé láti ọ̀dọ̀ auxiliary orí ata ẹ̀gàn lọ múra dáadáa bàbá Kọ́lá Olóòtú ariwo auxiliary ní kẹ́ máa pa Ìgbòho lẹ̀ ṣe bí auxiliary ọmọ tiyín náà níbi ní Ọ̀yọ́ state ńbẹ ẹ lọ pé auxiliary kó lọ bá yín kojú wọn auxiliary jàre wá ń bí brother mi kí ló mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ nísẹ̀yìn tí ẹ mọ̀ nǹkan kan ẹ wò tẹ bá rò wípé àwa tá a wà labroad àmọ́ many things tó ṣẹlẹ̀ ṣe rí èmi dára nǹkan tẹ́yìn gan ò mọ̀ ní Nàìjíríà bẹ́yìn nílẹ̀ Yorùbá I will tell you mi lè sọ pé iye báyìí ló kúrò lọ́wọ́ mi nínú àkáǹtì mi fún information bẹ́ẹ̀ ni ariwo auxiliary àti Mákindé òní kẹpa wípé ìjà wọn wọ́n wèsè mi yín àwọn Fúlàní bá pa yín nísẹ̀yìn ará sẹ́yìn tẹ́ ẹ̀ bá ti lè defend ara yín ẹ jẹ́ ẹ fi ra yín lẹ̀ kan pa yín gbà yẹn ẹ jẹ́ dìde kẹ́ ló dìde fúnra yín gbogbo ẹ̀yin àfẹ́ lọ́kọ̀jọ̀kọ́ tẹ́ máa ń ṣe bí kíní lórí social media ẹ kú orí social media láti sẹ́yìn bẹ́ẹ̀ a rí lára àwọn mídíà yín ẹni kó bá yín pariwo síta ibi tán bá ti ń pa yín kó lọ bẹ̀ torí òun ló bọ́ síta ti rí lára mídíà yín tó sọ wípé irọ́ ni Yorùbá ń pa pé kò sí Fúlàní ò pa Yorùbá kankan kásímọ́ mídíà sọ ó ní Fúlàní kò pa Yorùbá pé Yorùbá ló hàn ní àwọn Fúlàní lè má bí ẹ̀rí fídíò yẹn kí lẹ ṣe sí ẹ̀yin ọmọ sẹ́yìn kí lẹ rí ṣe sí ẹ̀rí kankan ṣe sí ẹ padà máa lọ defend ara yín nobody is coming to defend you. Bàbá Kọ́lá Olóòtú ọmọ Ọ̀yọ́ state ni yín tẹ́ bá wá fẹ́ ṣe ọmọ kan tán pátápátá tínú gbogbo wa ọmọ Yorùbá máa dùn sí yín ó yá yìí agbára pọ̀ ògùn pọ̀ ẹ̀yin náà ẹ bá wọn lọ sí Ìsẹ̀yìn bó jẹ́ bẹ́ẹ̀ tí ẹ wá lọ jagun ẹ kó gbogbo nǹkan fídíò yẹn everything ó yá ẹ lọ bẹ̀kẹ́ lọ fídíò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kárí live ṣùgbọ́n tẹ́ bá jókòó sínú comfort zone yẹn tẹ́ wá sọ májà wo lẹ́yìn tẹ́ sọ pé májẹ kan tí ẹ Yorùbá ò ṣe kú fún àṣẹyìn náà lẹni náà tẹ́ ẹ̀ ń bọ̀ padà wá dẹ páńpẹ́ sílẹ̀ fún Ọlọ́run ṣe tó jẹ́ pé ẹnu yín náà lọ́lọ́run gbà sọ̀rọ̀ yẹn jáde ẹ̀yin lẹni kó má dá sọ̀rọ̀ mọ́ ẹ̀yin lẹni Yorùbá ò ṣe kú fún ẹ̀yin náà lẹ tó bọ́ síta tẹni kó wá lọ jà erin kárelé o káwá jọba erin yẹ́yẹ́ o erin yẹ́yẹ́ ìròyí ọ̀la rẹ̀ erin yẹ́yẹ́ o erin yẹ́yẹ́ níbo kò ṣe lórí májà ikú eléyìí ti ré ó dorí àwọn ọ̀tá ẹ̀ gbogbo àwọn tá ẹ̀ ń sà tẹ́ ẹ̀ ń kì tẹ́ ẹ̀ pè lálákíkanjú yín lẹ̀ Yorùbá ẹ lọ pé gbogbo wọn kí ló dé ṣe ìbẹ̀rù àti dárúkọ Gàníyù Ìgè Adams ni òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tẹ́ fi ń pe Ìgbòho òun ló yẹ kẹ́ ẹ pé ààrẹ ìwọ ní Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun OPC ẹ pé wọn Àgbẹ̀kọ̀yà ó kọ̀yà kínní kan eléyìí táwọn Àgbẹ̀kọ̀yà ṣe mọ̀nàmọ́ná tó ń ṣe rádaràda tó lọ ń gba owó lọ́wọ́ Dúpẹ́ tó ń ṣe rádaràda ẹ dárúkọ wípé àwọn Àgbẹ̀kọ̀yà wà lára àwọn tó sọ̀pọ̀tì Dúpẹ́ tó lọ ajáàkẹ́ amúlùdù ẹ dárúkọ Àgbẹ̀kọ̀yà jáde ẹ wò wọn náà nídìí yín nísẹ̀yìn gbogbo ẹ̀yin ọlọ́dẹ ilẹ̀ Yorùbá ó yá Ìsẹ̀yìn yá tó bá jẹ́ ti májà ni ẹ pàkó ẹ májà kọ ẹ̀yin ní ká lọ defend ara yín níbi tábàdé Ìgbòho ráyè yín Ìgbòho ṣé kí ni kò rí ó yá lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn mi ká tún jọ gbọ́ ẹ bá mi mú fídíò yìí dọ́dọ̀ Bàbá Kọ́lá Olóòtú Bàbá Kọ́lá Olóòtú ẹ gbọ́jà rẹ̀. májà sọ́lá o Sunday Igboho etí rẹ mélòó tó rò lè mọ wo ètò mi mẹ́ta méjì Yorùbá ò ṣe é kú fún o ó ti mọ̀ ẹ ṣe ètí òun wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún ẹ ṣe ọ̀jẹ̀ nìkan ó ti olùbámu àyà o Ọlọ́run ti ṣe Yorùbá lọ sí àgbàdo. rárá àárín yẹn ní ìláìkẹ́ Yorùbá Ọlọ́run ṣe tẹ́ ẹ bá fẹ́ sọ pé Ọlọ́run ṣe ọmọ Yorùbá ti gbà ká dá dúró kì í ṣe Ọlọ́run ti ṣe ọmọ Yorùbá ti wà bẹ́ẹ̀ Ìgbòho ọjà
pé kí ọmọ Yorùbá wà ńbẹ̀ tó bá jẹ́ information tẹ́ lọ fúnra yín ní kíní nìyẹn ẹ ti ṣe babalá mistake àwa kan wà tá máa tú ojú gbogbo kíní àti ọgọgọ bọ́ọ̀lù àfàlùyà nǹkan tó wá everybody ní láti mọ̀ á gbá sí ìwòye tí everybody ẹ má try anything náà ẹ̀yin lẹ ti sọ fún pé kó má dá sí o kó má dá sẹ́ni ọmọ Yorùbá kankan Yorùbá ò ṣe kú fún ṣéyìn ó ṣe Yorùbá ni ẹ ṣe kú fún ẹni Yorùbá ò ṣe kú fún Ìsẹ́yìn wà lára ilẹ̀ Yorùbá wọn ò ṣe kú fún ẹni kó má Yorùbá ò ṣe kú fún kó má dá sí wọn kó má jẹ́ kẹ́nìbọ̀dì ti gbọ̀ngbọ̀n bàbá Kọ́lá Olóòtú ẹ ti fẹ́ máa ti Ìgbòho gbọ̀ngbọ̀n ẹ ṣọ́ra yín tẹ́ bá ní Yorùbá ò ṣe kú fún ilẹ̀ Ọ̀yọ́ state ara ilẹ̀ Yorùbá ni Ọ̀yọ́ ò ṣe kú fún abẹ́yìn kan ẹ̀ sí lára àwọn tó kú fún tí gbogbo yín tẹ́ padà tẹ́ kẹ́yìn sí tẹ́ni kò ṣe dáadáa ṣe ẹ̀yà ẹran tó bẹ́ẹ̀ ni ó ti lè sọ̀rọ̀ jù ó ti lè ṣe kinní kan jù ládẹ̀ ń gbọ́ ó ti ṣe kinní kan jù ó ń gbowó ni ó ń gbawó ni gbogbo ìgbà tó parọ́ ọmọ tẹ́ mọ̀ wípé kò true ìjẹ́ òun lẹ ti bọ́ síta tẹ́ ti wá bá deny ẹ wo bàbá Kọ́lá Olóòtú ẹ má rò pé àwọn gbogbo bó ṣe ń lọ ẹ̀yin ará Ìbàdàn ẹ bójú ara yín jẹ́ lórí ọ̀rọ̀ Ìgbòho ẹ bójú ara yín jẹ́ ẹ bá ẹ̀yin ara yín jẹ́ ẹ sẹ́ndì signal gidi síra yín ẹ ní láti lọ gbọ́ nǹkan tí àwọn ọdẹ Yorùbá tí wọ́n ń sọ nípa yín lórí ọ̀rọ̀ Ìgbòho lẹ́yìn àwa jẹ́ Èkìtì ló ní Ìgbòho àwa ti ṣe débi wípé ẹ bọ́ kàkà tí kagúnlẹ́yà gan lójoojúmọ́ máa fi ránṣẹ́ sí ni pé Ìgbòho òṣàní ẹni orí ṣàdá ni Ìgbòho ẹni orí tó ṣàtòdá òun ni ẹbọ tòní rèé o òun lẹ mú tẹ tàdánù kékeré lẹ tí rí o títí ní torí tá ẹ bá gbọ́ information táwa yìí gbọ́ èmi mọ́ máa sọ mọ́ síta nítorí ìsìlẹ̀ máa ná káyà yín sókè ṣe kìíní kan ẹ̀ràn wọn àtúnyà ẹ̀ nírọ̀ ní ṣe bẹ́tẹ̀ ẹ̀ tí ẹ̀ dúró gbogbo èèyàn ṣe bí wọ́n sí ọkàn lẹ́rán ẹjọ́ ọkàn lẹ́rán ọmọ ilẹ̀ Yorùbá ni ẹ́ kí ló dé tó lọ jagun kó lọ defend àwọn ará Ìsẹ́yìn ṣe bó sọ wípé àtìgbà tó ti arrest Ìgbòho wọn ò jíyàn kankan gbé mọ́ bàbá Kọ́lá Olóòtú ọkàn lọ́mọ ó lóògùn gan oògùn pọ̀ ọmọ gbòòrò pọ̀ ó ní àtijọ́ tó ti arrest ẹ ti plan gbogbo yín pé kí wọ́n lọ mú Ìgbòho torí ẹ fẹ́ campaign fún Tinubu torí ẹ fẹ́ kí Tinubu win tẹ bá rò pé àmọ́ bó ṣe ń lọ gbogbo yín ẹni ó ní àtìgbà yẹn kò sẹ́ni bọ́dì tó ń jí gbé nílẹ̀ Yorùbá tó já sí wípé Ìgbòho ló ń jíyàn gbé àbí so tó bá wá ń rù yín lọ ṣé Ìgbòho ló tún wá bá yín bẹ́ẹ̀ ni ó wà lárúwò Ìgbòho ẹ pọ̀ kan lọ́mọ ẹ pé ọ̀kan lọ́mọ ẹ dẹ̀ lè pe Wàsíù náà bàbá Wàsíù kéwòn àwọn afi sínú orin wa lè bá yín broadcast ẹ àbẹ́yìn ò rí wípé àwa Yorùbá nation gbogbo ìgbà tá à ń pariwo ẹ ò mọ iṣẹ́ tá a ṣe àṣìṣe gan ibi lẹ fi ṣú gbogbo wa àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ fi ń sọ pé ẹ wá fi ń gbé wa dè wípé àwa ń sọ̀rọ̀ sọ́ba ń sọ̀rọ̀ sí jòyè ṣé ìlú Ìsẹ́yìn ò lọ́ba kò ní jòyè ni mo bí yín ni ṣé Ìsẹ́yìn ò ní ọba ṣé kò ní jòyè ni lè bọ́ síta ń ṣe tó ṣe jẹ́ pé Ìgbòho lẹ wá ń pè ẹ jẹ́ kí oníkálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ lásìkò yìí o gbogbo ẹ̀yin tẹ́gẹ̀ ṣe kíní kiri ẹ̀yin politician tẹ́ ń try láti sọ wípé ẹ fẹ́ play game kan pé kíní kan ẹ fẹ́ wá sọ pé kí Ìgbòho agree ipò òṣè lágbẹ́jẹ́ òṣè tàmẹ̀dù ní ojú wa ní Nàìjíríà ni bàbá yìí ti sọ bàbá Ọbásanjọ́ ex Nigeria president náà jẹ́ bàbá lanu wọn sọ wọ́n ní tó bá fẹ́ wọ́n address àwa youth lọ́dún náà lọ́mọ ìmọ̀ bóyá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ rántí fídíò yẹn bàbá ní tí àwa youth bá fẹ́ rí ayé wa gbé ta fẹ́ rí ilé ayé wa gbé Nàìjíríà ìpè gbogbo wọn tó jẹ́ politicians yẹn pátápátá tó ń jẹ́ old people yẹn including himself wọ́n ṣe sọ wọ́n ní ká eradicate gbogbo wọn ká ṣe mass burial fún gbogbo wọn ìgbà yẹn la máa ráyè wa gbé àárí anybody inú yín ká fi hàn tí wọn náà àìmọye ló ti sọ̀rọ̀ ṣé just day tó ń wò sọ̀rọ̀ sí Tinubu ní pé bàbá wo bàbá tó ṣe gbá bàbá tó ṣàwo ta ni ò lanu kó sọ̀rọ̀ sí Tinubu nílẹ̀ Yorùbá tó ṣe wá jẹ́ pé ní gbogbo ọmọ Yorùbá tó sọ̀rọ̀ gidi òtítọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìtí Tinubu bá ṣe eré ni ṣe wá sọ̀rọ̀ sí èyí ẹ̀kọ́ ni mo bá wá ṣùgbọ́n ó ṣe wá gé ohun Ìgbòho yẹn nìkan lẹ wá rí dìmú ọkàn lọmọ gbé Tinubu ṣépè ó gbọ́ ọmọ ìṣépè ó gbá ayé ìṣépè ó gbé ìyàwó ẹ̀ṣẹ̀ kò sí nǹkan tí ò fi rẹ tán àti ó fi Jídé Sanwó-Olú èpè kàkàkàkà ni orí gbogbo wọn pátápátá kò séèyàn tí ò gbé ṣépè ṣé kò ń wá sí kò ń jáde kí lẹ rí ṣe sí àwọn máa ní ṣéyàn ní èpè ìṣépè ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ó ṣe wá dé Ìgbòho ẹ wá sọ pé kí ní ẹ̀yin politician ẹ rò pé smart ẹ ti pàdé machine this time around tí yín bá yín Ìgbòho sọ sorry kan kí ló ṣe fún yín kí ló ṣe ẹ back well
àwa àjọmọ gbogbo bó ṣe ń lọ ni o tẹ́ ẹ bá try anything má pariwo gbogbo yín sáyé gbogbo tó ṣẹlẹ̀ lẹ́yìn tí gbogbo wa jọmọ gbogbo ayé àgbọ́ ẹ má try ẹ o bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin lẹ ti advice ẹ Yorùbá ò ṣe kú fún final good advice kò ṣe kú fún ìyàwó àwọn ìyàwó ẹ nídìí àwọn ọmọ ẹ nídìí màmá ẹ nídìí ẹ òun sì fẹ́ ó tún ìfẹ́ ṣe rere láyé ẹ jọ̀ọ́ ẹ lọ wẹ́lòmíì tẹ́ máa fi ṣe sacrifice bàbá Kọ́lá Olóòtú ẹ wẹ́lòmíì ẹ lọ pọ̀ sí lárí ẹ pé Mákindé ẹ pé UMC ẹ pé gbogbo wọn pọ̀ bàjẹ́ ṣùgbọ́n tí gbogbo wọn tẹ́ bá rẹ́ anybody ẹ jẹ́ tí ọba Ìsẹ́yìn ò bá lè fi gbé ta kó pe Tinubu tí gbogbo ìlú Ìsẹ́yìn tí ò dẹ̀ sọ́kùnrin kankan mọ́ bẹ́ẹ̀ tí ò sálágbára ní gbogbo Ọ̀yọ́ tó bá náà fẹ́ gbé gbogbo Ọ̀yọ́ lọ Mákindé àti gbogbo yín ó yá ẹ gbé wọn lọ jàre ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ Ìbàdàn original àtẹjọ́ lórí ire ènìyàn ẹ̀yin kọ́ ni mò ń bá wí o kò ń ṣe àwọn ẹlẹ́nu mẹ́fà ò tá sọ̀kan lẹ́nìí tó tún máa bọ́ ẹ̀yin kọ́ mò ń bá wí náà ẹwọ ẹ̀yin lẹ́mọ̀ jàre ẹ̀yin Yorùbá ọmọ Ìbàdàn dídá tó wà pa mo kí yín o kò ń ṣe gbogbo yín o àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ ṣùgbọ́n Ọ̀yọ́ ayé ọmọ ọlẹ́bí ọ̀bọ tó mo sọ tèmi náà kí lẹ́yìn náà rí sí ẹ ti gbọ́ gbogbo àlàyé ìbáyìí bàbá ní kí Ìgbòho kó máa bọ̀ ó tún ní kí Ìgbòho má wá ó ní Yorùbá ò ṣe jà fún ó tún láwọn nídìí Yorùbá ìgbà tí Pẹ́lá bàbá yìí ló interview ẹ̀ tán ní kí láṣìírí agbára tán ní Pẹ́lá sọ pé tó bá ti fẹ́ kírun gbogbo nǹkan agbára wọn wá kó kúrò orí ìrun náà pa bàbá sí December bàbá Kọ́lá Olóòtú àwọn náà ni wọ́n ṣe show tán interview Ìgbòho lọ́dún náà lọ́n tán ní kí ni gbogbo agbára ẹ̀ kò pẹ́ kò jìnnà wọn lọ bọ́ sílẹ̀ eléyìí tó tún ti fariwo Ìgbòho bọnu gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ìgbòho ẹ pariwo fún bàbá Kọ́lá Olóòtú Ìgbòho ṣe ran yín ẹ lọ wẹ́ lómi má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand má gbàgbé láti drop comment mo wíire àbí mo wíire yes.